A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ikọ̀ ológun Adinkai ti ṣekú pa cameraman fún ẹgbẹ́ ISWAP bí wọ́n ti rí video materials tí ó ṣe àfihàn ará ilẹ̀ òkèèrè mẹ́ta 3 foreign facilitators títí kan ará Palestine Arab tí wọ́n dá mọ̀ sí trainer àti Moroccan Arab tó ń sìn gẹ́gẹ́ bí oníṣègùn òyìnbó fún ẹgbẹ́ adàlúrú ní ìpínlẹ̀ Borno. Adelé adarí ìròyìn JTF ní àríwá gúúsù fún Operation Adinkai, Captain Mohammed Goni ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde àná. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé àwọn ṣe àkọọ́lẹ̀ àṣeyọrí yìí ní ọjọ́ àbámẹ́ta lẹ́yìn tí ISWAP rí ìjákulẹ̀ níbi ìgbìyànjú ẹgbẹ́ ISWAP àti kọjá sí Kaura, ìjọba ìbílẹ̀ Kukawa ní ìpínlẹ̀ Borno. Wọ́n ní ìgbésẹ̀ ológun yìí ṣe àfihàn ìdíwọ́ àti ìdènà tí wọ́n ń ṣe fún àwọn adàlúrú láti má rí ààyè àti ṣe ìkọlù káàkiri ẹkùn àríwá gúúsù. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin aago 10:20 alẹ́ ọjọ́ 11 oṣù keje ọdún 2026 bí àwọn adàlúrú ṣe gbìyànjú àti fẹ́ fòkùn ṣèkà. Lọ́gán ni àkíyèsí tọ́ka ìrìn sí tí wọ́n fi fèsì lójú ẹsẹ̀ pẹ̀lú ohun èlò alágbára tí ó ju tiwọn lọ tí ó mú àwọn adàlúrú jọ̀wọ́ èròǹgbà wọn àti lọ aráàlú lọ́wọ́ gbà fi eré pẹ̀lú òfò tí wọ́n kojú. Cameraman wọn tí wọ́n ṣekú pa ni ó tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí pẹ̀lú Sony camcorder tí ó ti ṣe àkàálẹ̀ highly sensitive recordings of terrorist activities títí kan operational footage àti propaganda materials. Ìwádìí àkọ́kọ́ lórí àyẹ̀wò forensic fọ́nrán tí wọ́n ṣe àkàálẹ̀ rẹ̀ kẹ́yìn kí wọ́n tó ṣe ìkọlù ṣe àfihàn wípé adarí ISWAP 4 pẹ̀lú ará ilẹ̀ òkèèrè 3 ni wọ́n ṣe agbátẹrù ètò ìkọlù. Lára wọn láti rí Abu Ishaq láti Palestine Arab tí wọ́n pè ní overall ISWAP trainer, Abu Taiba oníṣègùn òyìnbó tó ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ka adàlúrú. Ẹnìkẹta ni wọn kò tíì fìdí orúkọ rẹ̀ múlẹ̀. Ológun ní àwọn rí ọ̀pọ̀lọpọ̀ rounds of PKT 7.62 special ammunition, aṣọ àwọn adàlúrú pẹ̀lú ohun èlò mìíràn gbà níbi ìkọlù. Orísun ìròyìn lórí ààbò náà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé ikú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn adàlúrú bí àwọn mìíràn ti fi ara gba ọgbẹ́ ọta ìbọn. Wọ́n fi kún wípé ológun 2 fi ara gba ọgbẹ́ ọta ìbọn níbi ìkọlù, wọ́n sì ti súré gbé wọn lọ fún ìtọ́jú, ara wọn ti ń balẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gbà kalẹ̀ lẹ́yìn ìjínigbé ní ìjọba ìbílẹ̀ Oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ṣeéṣe kí wọ́n darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn lónìí lẹ́yìn tí iléeṣẹ́ ológun bá yọ̀ǹda wọn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn wákàtí 48 tí wọ́n fi yẹ̀ wọ́n wò ní ilé ìwòsàn. Àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n gba òmìnira ní ọjọ́ Ẹtì tí ó kọjá lẹ́yìn tí wọ́n lo ọjọ́ 66 56 days nínú ìgbèkùn tí ń gba ìtọ́jú medical treatment and social support ní ilé ìwòsàn olú iléeṣẹ́ ológun Bárẹ́kè Òdògbó ní ìlú Ìbàdàn. Gómìnà Ṣèyí Mákindé tí ó ṣe àbẹ̀wò sí àwọn wọ̀nyí ní ọjọ́ àbámẹ́ta sọ wípé àwọn wọ̀nyí yóò wà lábẹ́ ìṣọ́ medical observation fún wákàtí 48 kí wọ́n tún yọ̀ǹda wọn fún ìjọba ìpínlẹ̀. Mákindé ṣàlàyé wípé èròǹgbà wọn báyìí ni láti bójútó wọn dáadáa kí àwọn tó kó wọn kúrò. Bákan náà ni Mákindé ní ètò ti bẹ̀rẹ̀ lórí àti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn nítorí ọ̀pọ̀ ìgbà ni àwọn ọmọdé wọ̀nyí ti ń béèrè òbí wọn lẹ́yìn tí wọ́n gba òmìnira. Mákindé fi kún wípé àwọn ti ṣètò bí wọ́n ṣe fi ààyè gba mọ̀lẹ́bí wọn láti yọjú sí wọn, pàápàá jùlọ ọmọdébìnrin kan tó ń fi gbogbo ìgbà béèrè ìyá rẹ̀. Ní ìlú Ògbómọ̀ṣọ́ lánàá ni àwọn òbí kan títí kan Deborah Oyèṣọlá, Adéṣọlá Àkànná àti ọ̀jọ̀gbọ́n Wọlé Àlàmú gba ilé ìjọsìn láti ṣe àfihàn bí wọ́n ti ń pòǹgbẹ àìsírí ẹni wọn. Orísun kan fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀jọ̀gbọ́n Àlàmú tí í ṣe ọkọ píríńsípà iléèwé Àhóró Èsìlè, ìyáàfin Rachel Àlàmú dé sí ìlú Ìbàdàn lálẹ́ àná pẹ̀lú ìrètí àti rí ìyàwó rẹ̀ lẹ́yìn ìyọ̀ǹda, ṣùgbọ́n amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Dr. Sulaimon Ọlánrewájú sọ fún akọ̀ròyìn wípé ìpínlẹ̀ ní ìrètí wípé iléeṣẹ́ ológun yóò parí gbogbo ètò láti mú ayẹyẹ ìyọ̀ǹda wáyé lónìí.
èyí ń wáyé bí àwọn afurasí ajínigbé ṣe jí headmaster ẹni ọgọ́ta ọdún 60 gbé láti iléèwé nomadic basic school ìgbójàyé ibùdó ààrẹ ní ìjọba ìbílẹ̀ ìtẹ̀síwájú ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́láwọlé matthew ọ̀wọ́adé tí gbogbo ènìyàn mọ̀ sí ọ̀náyè tí wọ́n sì ń béèrè fún ọgbọ̀n mílíọ̀nù náírà owó ìdásílẹ̀ ransom. ìwádìí àkọ́kọ́ ṣe àfihàn wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé ní ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta ọjọ́ kọkànlá oṣù keje ọdún 2026 láàrin aago 5 sí 6. ọmọkùnrin headmaster abiola ọ̀wádé ní ìṣẹ̀lẹ̀ yìí wáyé bí bàbá rẹ̀ ṣe ń padà bọ̀ láti oko rẹ̀ ní ibùdó ààrẹ láàrin ìjọba ìbílẹ̀ kan náà. ní kété tí àwọn ajínigbé yìí gbìnàyá ni wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá rẹ̀ kàn sí mọ̀lẹ́bí láti béèrè fún ọgbọ̀n mílíọ̀nù náírà kí ó tó lè gba òmìnira ṣùgbọ́n láàrin aago 8 kọjá 20 ìṣẹ́jú òwúrọ̀ ọjọ́ àìkú ni wọ́n ṣe àwárí ọkọ̀ alùpùpù rẹ̀ tí wọ́n já jù sílẹ̀ nínú igbó. bí abiola ọ̀wọ́adé ṣe ń ké sí iléeṣẹ́ ológun ọlọ́pàá àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ dss ààbò ara ẹni láàbò ìlú àmọ̀tẹ́kùn ọlọ́dẹ fìjìláńtẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n tètè bá wọn dá sí ọ̀rọ̀ bàbá wọn láti gba bàbá kalẹ̀. àwọn akẹgbẹ́ bàbá ọ̀wọ́adé ní ẹ̀ka ètò ẹ̀kọ́ náà fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìṣẹ̀lẹ̀. alūkkóró ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ọláyínká ọ̀yánládé fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ lónìí wípé ìgbìyànjú ti ń lọ lọ́wọ́ àti rí ìgbà padà láì fi ara pa kí wọ́n sì mú gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn punch tó jáde lónìí. ìjọba àpapọ̀ ti wọ́gi lé èròǹgbà wọn àti ṣe àlékún owó ìdánwò waec ọdún 2027 àti neco lẹ́yìn awuyewuye ará ìlú àti àbá láti ní ìjíròrò pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn. ẹ̀ka ètò ẹ̀kọ́ ni ó ṣe ìkéde yìí lónìí wípé àwọn ti jáwọ́ nínú lẹ́tà tí wọ́n kọ ní ọjọ́ 18 oṣù kẹfà láti fi ṣe àgbéyẹ̀wò àti àlékún òfin owó ìdánwò títí di ìgbà tí wọ́n fi ṣe ẹ̀kúnrẹ́rẹ́ àgbéyẹ̀wò rẹ̀. mínísítírì fún ètò ẹ̀kọ́ sọ nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn borí owó fọláṣadé wípé ìpinnu wọn tẹ̀lé awuyewuye láti ọ̀dọ̀ ọmọ nàìjíríà lórí èròǹgbà àti ṣe àlékún tí mínísítírì fi ní àwọn ti ṣe àkíyèsí ìhà tí aráàlú kọ sí ìgbésẹ̀ yìí tí ó mú mínísítà fún ètò ẹ̀kọ́ dr maruf túnjí aláùsá darí kí wọ́n wọ́gi lé ìgbésẹ̀ yìí ní ìlànà àṣẹ ìjọba àpapọ̀. mínísítírì ní èyí ṣe àfihàn àfojúsùn ìjọba àti rí i dájú wípé wọ́n ṣe àgbéyẹ̀wò òfin tí ó bá ti ní í ṣe pẹ̀lú ẹbí àti akẹ́kọ̀ọ́ dáradára kí wọ́n tó sọ ọ́ di òfin. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. wọ́n ti fi ojú mínísítà náà fún àyípadà sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ uche nnaji bá ilé-ẹjọ́ gíga ìlú àbújá lónìí lórí ẹ̀sùn oníkókó 6 tí ó dá lórí wípé ó ṣe àgbékalẹ̀ àdàmọ̀dì ìwé-ẹ̀rí màgòmágó owó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nnaji bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi ẹ̀sùn nígbà tí wọ́n ka ẹ̀sùn tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àwọn ẹ̀sùn mìíràn ICPC fi kàn sí létí. ní kété tí ó bẹ̀bẹ̀ ní agbẹjọ́rò abánirojọ́ Usobeni Akponimesia sọ fún ilé-ẹjọ́ wípé ààyè ti wà láti tẹ̀síwájú pẹ̀lú ẹjọ́ ṣùgbọ́n agbẹjọ́rò nnaji agbamòfin James Onoja ní dìfẹ́ǹsì ò tíì ṣetán àti tẹ̀síwájú nítorí ẹ̀sùn kan ṣì ń bẹ nílẹ̀. níbi ìdájọ́ ni adájọ́ Joyce Abdulmalik ti gba béèlì afẹ̀sùnkàn pẹ̀lú 20 mílíọ̀nù náírà àti onídùúró kan tó ń gbé ní agbègbè ilé-ẹjọ́. adájọ́ fi kún un wípé onídùúró gbọ́dọ̀ jẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ tí ìpele rẹ̀ kò dín ní 15 level 15 kí ó sì pèsè ẹ̀rí owó oṣù rẹ̀ fún ó kéré tán oṣù 3. ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. kí a tó lọ ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.